ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí Adétọ́lá Dọlápọ̀ Media níbi tí a ti máa ń mú àwọn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan wá fún yín láti káàkiri orílẹ̀ àgbáyé àti orílẹ̀-èdè wa Nàìjíríà. Eléyìí tá tún mú wálé ní ó tún gbẹ́nu tán o lórí ọ̀rọ̀ Ọọ̀ni Ifẹ̀, Gani Adams àti Sunday Igboho. Mi ò fẹ́ já yín tán, mi dẹ̀ fẹ́ waste time mi. Mo fẹ́ kẹ́ wo fídíò ẹ make sure pé ẹ wò dé ìparí, kẹ́ wá jẹ́ ká pàdé ní comment section kó ní kálukú kó sọ opinion tiẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń wò ẹjọ́ ẹ make sure pé ẹ ń bá mi like ẹ̀dẹ̀ ń share. Ẹ̀yin tí ẹ ti subscribe sí channel yìí ọ̀fẹ́ ní subscription o, kò ná yín lówó, kò ná yín extra data. Ọwọ́ tẹ fi ń subscribe ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ ní fi rí wàhálà ẹ̀ ní fi rí dààmú lágbára Ọlọ́run. Yín kọ́rè nǹkan ilẹ̀ máa fi ọwọ́ yín ṣe. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ ni tẹ fi ń gbọ́ wa kò ní di. Till I come your way again, ó dàbọ̀. Ayò mọ́tò tí wàá ló bá rí inú gbó ẹ̀hún ni o, Expresso là wá ayò. Ẹ̀yin èèyàn ẹ wò ó, láti ìgbà tí Ọọ̀ni of Ifẹ̀ tó ti fún olóyè Sunday Igboho ní 100 million, ẹ wò ó lóríṣiríṣi nǹkan ló ti ń ṣẹlẹ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta ìṣáàná ni ìkan nínú àwọn ọmọ OPC ló kàn mú fóònù torí pé mọ́tò yín takú síbì kan ní orí express ló kàn mú fóònù. Ẹ wo bí tá a wà ibi inú gbó, àwọn expect kí bandit jáde sí wa, kinní kan OPC led by Iba Gani Adams, àwa ò dàbí àwọn kan. You don't need it. Anyway, I don't need to say much on this fídíò náà lẹ ti wò yẹn, bẹ́ẹ̀ mo máa fi ọ̀rọ̀ ilẹ̀ ká gbọ́ dáadáa lẹ́nu bàbá mi Gbàgede Ìmọ̀. Ẹ má gbàgbé, ẹ jọ̀ọ́ ẹ bá mi wo bí tọ́kọ subscribe sí nísàlẹ̀ yẹn, kílìkì lé subscribe button yẹn lórí ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe fún wa. Ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ ò ní fi roko lọ́gbà ẹ̀wọ̀n o. Ayò mọ́tò tí wàá ló bá rí inú gbó ẹ̀hún ni o, Expresso là wá ayò mọ́tò tí wàá ló bàjẹ́ síbẹ̀. Àwọn arètí kí bandit jáde o. Àtúwẹ̀ pẹ̀lú àwọn ìyàwó wa àtàwọn ẹ̀gbọ́n wa, ọ̀gá wa ni o. OPC led by Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò. Express la wà yó, inú gbó la wà yó. Àwa yàtọ̀ sáwọn ti bí o, ẹ ṣáà ti rí. Àti wà ní màá sí more than 3 hours, ààrẹ ní tí o, ààrẹ ní bọ́ọ̀dì, ẹ ṣáà ti rí. Express road òun ni obi tó ti ń dáná, tó tún jìnnà sí Gúrú Màrájì, ibẹ̀ la wà yó. Ẹ máa jẹ́ ẹ lọ o. Lọ́yà gbà ọ̀nà express làwọn àyò àwa ti OPC àti wà express inú gbó express ń sè àwọn ọdún àrètí kí bandit wa tó jáde sí wa everybody ẹ máa jẹ́ ẹ lọ. àwa yàtọ̀ sáwọn ti bí o, àwọn ọ̀nà ẹ̀kọ́, àwọn ìjẹ́ pẹ̀lú ẹ̀kọ́ gbogbo wa lálùkù bá àtúwà bí pẹ̀lú ìyàwó àtọmọ wa àrẹ gbé mọ́tò ṣẹ́ni múra wa ẹ̀rí pàjọ jagunjagun. Yẹ́rí sísìn fíìmù tá a bẹ̀rẹ̀ Nàìjíríà yìí, gàgàgà lẹ̀ Yorùbá, ọlọ́run jẹ́ káwọn sísìn fíìmù yẹn tọ́, ọlọ́run ní ẹ̀yin lẹ́dà wà lálẹ́ báyìí bọ́. Ṣàdédé ni mo wà jẹ́jẹ́jẹ́ tèmi ní ìlú pálọ̀ lẹ́nu, ni mo wo fóònù, mo wá wo Facebook, ní mo bẹ̀rẹ̀ sí ní rí oríṣiríṣi ara wọn ní ìta fi wọlé yìí, táwọn OPC fọ́ síta gan. Èmi ti mọ̀ ṣẹ́ ní bàbá wa wọ̀ ni àti ọba wa kí mọ̀ wá dé kẹ́rí tẹ́ méjì ṣe yẹ. Èmi mọ̀ pé kán lóró onírù ni, èmi mọ̀ pé kí ní yẹn máa da orí Gani Adams rú bọ́n. Kódà àwọn ọmọ ẹ̀ ti fọ́n síta báyìí, tọ́kadà tí gbogbo ẹ̀ wọ́n àwátáwé yìí àwọn OPC ti Gani Adams, OPC ti bá Gani oríṣiríṣi fíìmù. Àwọn tó nígbò ó ṣò fíìmù lánàá, àwọn gan náà wá bẹ̀rẹ̀ fíìmù báyìí. Oríṣiríṣi dẹmọ náà wá dẹmọ kiri ìlú. Ẹmọ kéèyàn máa jàporó, kán ṣàyàn ládàá, kójú ọgbẹ́ kan wá tún fata gúngún sí. Ṣẹ́wọ́n bí tọ́jú máa jàporó kiri exactly báwo OPC dẹ́ ṣe jàporó ni. Mo dẹ̀ ń ka gbogbo kọ́mẹ̀ntì fídíò tó ń ṣe, mo rí pé ojú Yorùbá ti là, ojú ọmọ Yorùbá ti là gan. Tẹ́ bá lẹ́ ṣògùn kàmọ́, ẹni máa tó jẹ́wọ́ ò ní dúró. Gbogbo oríṣiríṣi tó ń ṣe lórí social media èmi ò lè wojú kúrò, kódà ó kàn máa ń yà mí lẹ́nu ni. Tí bá ní láti lè lọ pé màá dákẹ́ lórí Gani Adams mi lè sọ̀rọ̀, tẹ́ bá tún máa rí ìtọ́ tó máa ṣe báyìí, á tún yà mí lẹ́nu pé àwọn àgbàlagbà kan ní làákàyè wá ìtàn mú wà báyìí. Ọlọ́run káre o, Ọlọ́run káre, Ọlọ́run mọ bó ṣe máa ń sẹ̀sán, mo fọlọ́ bọ́, ó mọ bó ṣe máa ń sẹ̀sán. Wọ́n jáporó gidi sìn. In fact, physical attack ni wọ́n ṣe fún ìwé ẹkùn gọ́sìn. Tó bá pé wọ́n mọ nǹkan tó lè lò
láti máa pa gbogbo ọmọ ìlú Ẹkùn káàkiri wọ́n lè ṣe because ẹjẹ́ tó dá yín sí people are wise ojú àwọn èèyàn ti la ǹjẹ́ mọ̀ pé kódà mú àwọn tí wọ́n ń tẹ̀lé Gani Adams tó ń pera wọn l'OPC Gani Adams ṣẹ̀bílì pé lára àwọn ọmọ níṣẹ́ ti ń kúrò ní OPC sincerely ṣe pé bóyá wọ́n lọ ṣalamí tó ń kúrò sincerely sí tí wọ́n ti lọ́jọ́ ìwé Ẹkùn àwọn OPC section míì lamọ̀ tí wọ́n lọ tẹ́lẹ̀ but látẹnu àwọn OPC Gani Adams ṣe wọ́n ti jẹ́ ká mọ̀ pé àwọn èèyàn gan ti because àwọn tó ń join OPC Gani Adams tẹ́lẹ̀ náà iná tó ń pa fún wọn pé àwọn jà fún Yorùbá ẹlòmíì fẹ́ jà fún ilẹ̀ Yorùbá ẹlòmíì fẹ́ gbèjà ilẹ̀ Yorùbá but kò rí ó ń rò pé OPC Gani Adams yẹn ó ń rò pé bóyá wọ́n jà fún ilẹ̀ Yorùbá lẹ́ni yẹn ṣe lọ join wọn níbẹ̀rẹ̀ so àwọn míì wà tó join wọn tí wọn ní choice torí pé wọ́n wá báwo làwọn náà ṣe lè gbèjà ilẹ̀ Yorùbá but as soon as tí Ìgbòho dé pẹ̀lú ìwé Ẹkùn wọ́n gbé méjèèjì wò wọ́n dẹ̀ mọ̀ pé rọ́lá wọn pa ní OPC ti Gani Adams wọ́n mọ̀ pé àwọn kan fi káàṣì cruise ni àwọn ọmọọṣẹ́ wọn yẹn wọ́n rí pé kò sí kankan tó ní àwọn èèyàn orí àwọn èèyàn kú náà àwọn èèyàn gọ́ àwọn èèyàn dense people are not so daft ẹ wo reactions àwọn ọba wa ẹ wo kan tó ń ṣe because ṣẹ́rí social media also the global village débi pé kó o sónú yàrá ẹ kó o só nínú yàrá ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo ayé bá ti gbọ́ ẹ wo bí information ṣe ń travel very fast thanks to social media so gbogbo nǹkan tó ní kálukú ń ṣe àwọn èèyàn wò àwọn èèyàn mọ̀ àṣà àwọn olóṣèlú wá ní ẹ má ṣẹ́jú sérò èrò mọ̀bí tó lọ a nídìí láti bribe ẹnikẹ́ni àwọn èèyàn mọ̀ talent tó jà fún ilẹ̀ Yorùbá àwọn náà sọ di competition ṣé bí ìwé Ẹkùn wà bẹ́ẹ̀ ṣé bí Àmọ̀tẹ́kùn wà bẹ́ẹ̀ kí ló dé káwọn àwọn ọ̀gá Àmọ̀tẹ́kùn ṣe tako ìwé Ẹkùn ìgbà orúkọ ti jọra o wọ́n máa pa star wa o àwọn èèyàn ò sọ̀rọ̀ àwọn bàbá wa jọ̀hún àwọn Àgbẹ̀kọ̀yà ṣé báwọn bàbá wa jọ̀hún náà dágbẹ̀kọ̀yà lẹ̀ kí ló fa Àgbẹ̀kọ̀yà gbogbo ẹ̀ tí ẹ̀ l'Àgbẹ̀kọ̀yà ti dìde ok ẹgbẹ́ yẹn dẹ̀ ṣì wà dọ́là táwọn èèyàn ṣì ń ṣàgbẹ̀kọ̀yà yẹn ó lè má popular pàṣẹ bọ̀tán ṣì wà àsúnà sí ìwé Ẹkùn bẹ̀rẹ̀ gbogbo wọn ni wọ́n lọ síbẹ̀ wọ́n fi Àgbẹ̀kọ̀yà wọn lẹ̀ bọ̀tán ṣiṣẹ́ hand in hand pẹ̀lú ìwé Ẹkùn Àmọ̀tẹ́kùn ṣiṣẹ́ hand in hand pẹ̀lú ìwé Ẹkùn sí result làwa fẹ́ unity la fẹ́ a fẹ́ division it is only OPC ti Gani Adams kódà àwọn OPC section tó kù they were with ìwé Ẹkùn wọ́n fọ́ OPC wọn lẹ̀ ṣùgbọ́n wọ́n join ìwé Ẹkùn pé ó yẹ gbogbo wọn nísìn nílẹ̀ Yorùbá gbogbo homemade security outfit local security outfit gbogbo wọn pawọ́pọ̀ sójú kan sìn tọ́jọ́ ṣiṣẹ́ except OPC Gani Adams onìkan ló kù tó fẹ́ gbá kó lè dìbò rárá o mi ò ṣẹgbẹ́ ọmọ yẹn o mo gbọ́dọ̀ dá wà ní o mi ò ṣẹgbẹ́ o OPC tèmi ti wà 50 years àbí kí ló láwọn celebrate bóyá 50 years ago àbí kí ní kan years ago làwọn ti bẹ̀rẹ̀ so ìsí to me ìtọ́pẹ̀ ní superiority complex kò jù yẹn lọ he is feeling too big láti sọ pé jẹ́kẹ̀lẹ̀ àti Sunday jọ ṣe no ṣe sọ lórúkọ Sunday Igboho fẹnu wúgẹrẹ because I don't know mi mú kí la fẹ́ gbà nílẹ̀ Yorùbá tó kúkú wá lè tó yìí ṣé bá achievement ni gbogbo wa fẹ́ ṣé bá fẹ́ kílẹ̀ Yorùbá bọ́ lọ́wọ́ Fúlàní apanirun àtàwọn ọmọ ìlú mi bíi Yíbò bíi Yorùbá táwọn náà ṣe bí Fúlàní tí wọ́n jìnnà gbé because I must confess to you Fúlàní nìkan kọ́ ló jí wa gbé o àwọn Yorùbá Ìgbò Haúsá àwọn náà ṣe bí tọ́ máa gbé láwà níbàyí táwọn náà máa faṣọ bojú àgbẹ̀yẹ wọn tó ti mú káàdì pé kì í ṣe Fúlàní pàṣẹ so gbogbo àwọn tó ń ṣe àìdá yìí ní ìwé Ẹkùn need ó ní gbogbo wa gbọ́dọ̀ pawọ́pọ̀ reach out from our locality from our community irrespective of ẹgbẹ́ tó ń kó wa kó sì tó kan àwa ẹni tó fún wa ní result la mọ̀ èèyàn 176 ni wọ́n jí pé Kwara nígbà tí wàhálà ìwé Ẹkùn bẹ̀rẹ̀ yìí tó di kí ìwé Ẹkùn máa lọ kó máa bọ̀ ọ̀nà ti ṣerú ìjọba gbọ́ pé 176 ó ti nǹkan tí gbogbo ayé ń gbọ́ ìwé nígbà tí ìwé Ẹkùn lọ bẹ̀ tó wá di pé wọ́n tákù ìwé Ẹkùn blessing in disguise ló jẹ́ fáwọn 176 yẹn because it was there people were ready to listen wọ́n ti dá 176 pé láti February àwọn èèyàn yá sí
but as soon as tí wẹ́ẹ̀kù lọ síbẹ̀ tó di pé wọ́n criticize wọn kọ́ máa wà mọ́ kọ́ máa ṣe kíní tán Fúlàní sọ fine ó di kan tíjọba gbọ́ pé àṣẹ àwọn 176 kan wà bí kan wọ́n dẹ̀ work towards wọn rí wọ́n dẹ̀ release wọn nísìnyí wọ́n ti wálé gbogbo 176 yẹn ti wálé ká máa dúpẹ́ irú ẹ̀kùn náà ṣe ti ẹ̀gbọ́n ẹ̀ irú ẹ̀kùn bá lọ Kwara tọ́lọ̀ di gbọ́n mi sí omi òtó àwọn 176 yìí ò ní popular pé wọ́n wà ní ogbó ìjọba ò ní yà sí wọn ìjọba ò ní yà sí wọn but fortunately nígbà tí irú ẹ̀kùn bẹ́ẹ̀ sì ní ṣe wàhálà lọ́bẹ̀ kí ló dé tó PC ò lọ gbogbo àwọn ibi tá à ń sọ ìtẹ́lẹ̀ before kí irú ẹ̀kùn tó lọ ẹ wá sọ di fracas ẹ̀yin náà fẹ́ gba collate as soon as ẹ gbọ́ pé ní ṣe promise 100 million wọ́n lè endorse ìwé ẹkùn ẹ wá fún àwọn ọmọ yìí OPC tó ń retí lẹ́tà tẹ́lẹ̀ wá retí lẹ́tà mọ́ gbé wọ́n retí lẹ́tà kan lọ́dọ̀ ìjọba báyìí àwọn náà ti fọ́n síta ẹgbẹ́ tẹ́ni yẹn sọ àwọn yàtọ̀ sáré lé ẹ wá jẹ ẹ lọ àwọn ará wa bíbà pẹ̀lú kò bá lọ́rùn wọ́n fẹ́ lọ jagun ẹ̀kọ́ fúlẹ̀lì sọ́rùn ẹ̀ka àgbo sọ́wọ́ ẹ̀yẹ ẹ̀wọ̀ gbowó àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ báwọn ṣe rí ìgbà tán wọnú gbó ẹ̀kọ́ bọ́n ṣe rí ẹ̀kọ́ ẹ̀yìn tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ lọ jagun ẹ̀kọ́ ẹ̀yìn jagunjagun ṣé lọ disco party ní abẹ́ lọ night club ẹ̀kọ́ tọ́ra yín àádọ́ àwọn tí bàbá rẹ̀ bẹ́ẹ̀ lélẹ̀ àyàtọ̀ sáwọn kiri lélẹ̀ àti wà kú pẹ̀lú àwọn ìyàwó àtọmọ wa tẹ́ẹ̀fẹ́ lọ jagun. ìbáàd ẹ wò wọ́n kàn tiẹ̀ sọ jà lórí nǹkan gbà wálẹ̀ yìí wọ́n kàn sọ di yẹ̀yẹ̀ wọ́n kàn sọ di sísí fíìmù ọlọ́jà lè wò tán ló dá àbábọ̀ yìí ẹ bá wa bẹ̀ Gani ẹ bá wa bẹ̀ ó ti tó bí ó ti gbọ́ orí ti ẹ̀rọ tẹ́ bá máa jagun yín Gani èdè sí pé ká lọ́jọ́ ogun kan máa record ó làwọn fẹ́ ṣe ojú ogun ò tiẹ̀ lọ ogun tán jàdà ẹ bọ́ sáàrin títì ẹ kó kù bá sọ̀rùn ẹ wọ fáyìn ìtẹ̀lẹ̀ ṣòkòtò àtẹ̀hùn ẹ kó bàtà tó lé jù ẹ kó sí sẹ́sẹ̀ ẹ gbé chain sọ̀rùn ẹ wà ní mọ́tò ńlá ààrẹ títọ́ jáde àní ọ̀rọ̀ jáde àlọ́lọ́dọ́ jáde àníbà àti Gani Adams àti bàbá OPC àlele àwọn yàtọ̀ sí wọn ẹ máa jẹ ẹ lọ́nà mo wò títí ẹni mo tó ti sì ti máa mo fídíò ẹ̀ tó 200 times lánàá mo rẹ́rìn yó lójú ogun àwọn tó ń jagun gangan àwọn àmọ̀tẹ́kùn tó ń lọ sójú ogun gangan sáwọn ráyè gbogbo jáde àgàtẹ́yìn ṣe àkójọ èdè sọ níbo inú tí mo wọ inú Ìgbòho wọ jáláwó tàbí mo kó sọ́run ìlú kó sọ́run pẹ̀lú jíìn tọ́gbọ́n ń gbó gidi mọ́tò tí mọ́tò wá bàjẹ́ sí báyìí ìlú mọ́tò lẹ̀ bá tó sọ ọlọ́run ṣàánú wa ó sì kó fíìmù tó ṣòwò pọ̀ gan o ẹni gbòó ń ṣòfin mo sọ́jọ́ kìíní àná pé ní tẹ́yìn lè ṣe lẹ́sọ ni ẹbí àwọn àmìwá lérè ẹbí tó dídùn sùn lérè Inspector General of Police wípé arrest gbígbàlẹ̀ tí wọ́n gba àwọn ọmọ akoro àbí egbòho náà pè wọ́n ìyàwó ta gbọmọ ẹ tó gbé l'Ógbómọ̀ṣọ́ ǹjẹ́ Ìgbòho play any significant role nínú gbígbà àwọn ọmọ yẹn lẹ́nà ẹbí wọn pé ta ló bá wọn confam pé wọ́n wà ní gbòbí báyìí ẹbí Inspector General lérè ẹbí wọn pé ṣé fíìmù tí Ìgbòho lọ ṣó ǹdọ́ yẹn ǹjọ́ help náà àbí kò help adẹ̀ fi gbogbo àfojú ara wa rí pé inú deep forest làwọn eléyìí lọ ẹ wá dúró lẹ́gbẹ̀ẹ́ títì ẹ wá ń ṣó ara yín àti Gani Adams àti gbẹ̀ẹ́sẹ̀ OPC lélẹ̀ eléyìí ní kọ̀ọ̀kan bá tún ṣògbè tún fún wa ní ìmìjẹ fún wa lálọ́dá fíìmù ẹ wò lọ àwọn ilé gidi plé orin ni o ẹ wò bí ẹni ọdẹ ẹlẹ́yẹ àkọsọ́dẹ bẹ́ẹ̀ lójú ogun Fúlàní lọ́wọ́ yẹn Fúlàní wọ́n kàn lóko ráìsì kan oko kan tí oko àgbẹ̀ kan ládùúgbò wọn bẹ̀ wọ́n gbébọn wọ́n wá ṣe wáyé kiri ẹ̀rù wọn ókè bóyá training náà wà àbí kí ni ká pè á sọ fún wa pé ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ OPC wà lọ́yọ̀ state wà ní Ṣakí OPC wà àdẹ̀lẹ̀ ńkọ́ ní Ọ̀yọ́ state Ṣakí wà tí bàbá OPC bàbá Gani Adams ìkànnì ó tún sì kù àwọn kan tó rè ojú ogun náà wà bẹ́ẹ̀ wò wọ́n yẹn ojú ogun bá a play yẹn káyé wò kájẹ fún fọ́nù. Gbàgbọ́dúwà o ẹ̀dá mi máa jẹ orí mi máa jẹ gbàgbọ́dúwà o ẹ̀dá mi máa jẹ gbàgbọ́ OPC o orí mi máa jẹ gbàgbọ́. inú ilé náà tò síbi tán ojú ogun lẹ̀ rí yẹn ojú ogun ni gbogbo wọn wà ó tún sì kù bá tún jò mí dátúntún dátún wà ojú ogun mi tọ̀tún wà
ẹgbọ́n tẹ́lẹ̀ sọ hello irú ẹkùn wọ́n ṣò fíìmù àbí ẹ wá wo fíìmù táwọn ilé ìṣó wọ́n kàn lọ mẹ́rin kan àtàwọn bíi mẹ́rin márùn-ún lára wọn káwọn yẹn ṣe aráàlú àwọn yẹn dúró kan ṣe aráàdúgbò yẹn wọ́n wá lọ dé ẹnìkan mọ́lẹ̀ nínú wọ́n mú bọ̀ òun ló dá gbogbo ìlú láàmú àwọn ọlọ́pàá wá mú ó ṣáwọn ọlọ́pàá ládàá àwọn ọlọ́pàá wá sá lọ kàmí ìmáàdé fún wọn tó ní dípò ọlọ́pàá wa ọlọ́pàá tó gbé ìbọn wá arrest èèyàn ẹnìkan wá mú àdá ẹnìkan ṣó wá má lọ wá ṣáwọn ọlọ́pàá yẹn ọlọ́pàá yẹn lẹ́wọ̀n wá sá lọ kàmí àwọn ọ̀rọ̀ tí ò make sense àwọn ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ sétí ẹ̀yin tẹ́ nígbà wọ́n ṣó fíìmù jọkìnrin àmì kí tẹ́yìn ṣe kí ló fi yàtọ̀ ẹ kúkú lọ sọ́dọ̀ ọdún ẹ pọdún Adékọ́lá bàbá yín pè tẹ́bà ní nọ́mbà ẹ pé Ibrahim Chatta kẹ́ ẹ sọ fún wọn pé ẹ mọ fíìmù act because in that one is a pure film stage play ẹ bá gbé ẹ láti bẹ̀rẹ̀ kí gbogbo ayé náà gbọ́ nǹkan ṣe inú fíìmù yẹn. If you say OBC is not working, if you say OBC is not working, you see my boys? Everyone is right here, and I lead this team. We are inside bush. You see, the security of our community is very important. I will do anything possible in our power to make sure everyone is safe. Kusaye for there, Kusaye for Roli, Awambi, Odwa, lead by Iba Gani Adams. Stand up, yes, sir. Wọ́n terrorize ìlú. Wọ́n láwọn ọlọ́pàá wẹ́ wá lánàá, ó ṣá wọn sá lọ. Àwọn olóṣèlú yẹn wá wálé ní. Ọkẹ́ ò ní balẹ̀. Ẹ máa wọ́ lọ. Ẹ máa wá ike tó fi ṣáwọn ọ́fíìsà mi. Ó ṣá wọn láìkí, ó ṣá wọn ládàá. Wọ́n terrorize odò òṣèlú Aláró, city criminal. Ẹ máa wá àwọn àdá tó ṣáwọn ọmọ mi. Yeah, man. God bless you. God bless. Èmi máa wà ládùúgbò yìí 247. Ṣé ẹ rí mọ́tò Hilux tó ń bọ̀ ẹ̀ mọ́tò ẹ̀ náà fi kó gbogbo wọn wá wọ́n wá wà níbi tí igbó wà létí abúlé gbogbo náà bọ́ lẹ́bẹ̀ẹ́ náà láti fíìmù yẹn sí tẹ́ ẹ bá rẹ́dì láti gbèjà Yorùbá awẹ́kọ̀mù yín you understand wọ́n tẹ́ ẹ bá ṣe nǹkan ti yín ẹ má ta sí ìgbòho lẹ̀ ẹ má ta sí ìwọ ẹkùn ẹ má ti pẹ́ ṣe yìí tó yẹ yín ẹ bá ti mẹ́rin kan báyìí adúpẹ́ ẹ wá ṣe nǹkan kan fún mi àwọn èèyàn yín mẹ́rin bí márùn-ún tó wà nígbèkùn àwọn Fúlàní lẹ́wọ̀n kan ti rìlíìsì wọn láti jọ yìí gbogbo ẹ̀yin tẹ́ mú Fúlàní ṣé Fúlàní lẹ mú àbí Yíbò àbí Yorùbá àmọ́ okùn tẹ́ wí yìí o inú gbó lẹ̀ tí mo bọ̀ ẹni tẹ́lẹ̀ lọ́wọ́ dé lẹ́sẹ̀ tẹ́lẹ̀ kan pé action àwọn àwọn náà gbogbo náà ṣe nu fíìmù táwọn wò àwọn náà wá ṣe tiwọn àwọn adídí yẹn máa bọ̀ ìwọ la mú ọlọ́pàá àwọn ọlọ́pàá wẹ̀ wá lánàá ó ṣá wọn sá lọ ẹ̀rọ akẹ́ àti àdá tó fi ṣá wọn ọlọ́pàá ìyẹn nìyẹn ọlọ́pàá wá yàn wá ó wá yọ akẹ́ àtàdá wá fi ṣá wọn ọlọ́pàá àwọn yẹn wá gbẹ́jẹ̀ sá lọ tọ̀hún dẹ̀ sì wà nínú ìlú yẹn àwọn ọlọ́pàá wọn ni kóra wọn dé ní 2 million 3 million kọ́ wá bùkátà tọ̀hún dẹ́ mọ́nú bẹ́ẹ̀ ẹ yóò fi sílẹ̀ wá lọ arrest ẹ̀ àwọn ọ́fíìsì gbàgàrí àdá àwọn lọ arrest ẹ̀ àná ọ̀rọ̀ pé wèrè làwọn táwọn ṣó fi wù fún wọ́n fẹ́ kó kọ̀ǹda wọ́n fẹ́ kó búlọ́ọ̀kù sí wa lọ́pọ̀lọ́ wọ́n bá kọ́ wà lẹ́ pé àpò èmi wa a máa verify gan ìtẹ̀ẹ̀dẹ̀ ṣe yìí nǹkan tẹ́ sọ lẹ́yìn Yorùbá dà yìí àánú dẹ̀ ṣe mí gan torí pé Bíbélì ní ilé tí a bá fi tọ́mọ ìrì ló máa wó o gbogbo ayé rí pé irọ́ tó tóbi lẹ́gbàá ní OPC yẹn ti Gani Adams so kò pẹ́ tí rìfín wo sí kò jẹ́ wá rárá nílẹ̀ Yorùbá okay ask them what is the rationale behind this thing you are doing kí ni reason tẹ́ fi ṣe tẹ́ ṣe because one you want to be relevant ẹ fẹ́ káyé rí yín pé ẹ̀yin náà ẹ wà lé o ẹ lọ́mọ ogun o àbí number 2 ẹ fẹ́ fi discredit ìlú ẹkùn that is the major reason tó wà lẹ́nu yín báwo ni ìlú ẹkùn ṣe máa wọlẹ̀ báwo la yóò ṣe ní gbọ́dọ̀ ẹkùn mọ́ báwo ni ìlú ẹkùn ṣe ní jẹ́ nǹkan báwo ni Ìgbòho fúnra ẹ̀ ṣe fẹ́ kú àwọn nǹkan tó wà lẹ́nu àwọn nǹkan tó jẹ́ yín lọ́gùn jù ó nìyẹn àwọn ọmọ ogun tẹ́lẹ̀ ní tẹ́ kó pamọ́ tẹ́lẹ̀ tẹ́ ìrètí lẹ́tà ṣéjọba ti wá fún yín lẹ́tà ni làwọn ọmọ yín ṣe jáde ń sìn ní àbí báwo we don't understand and that is my question
all of a sudden akọ̀ní pé kó wọn jáde wọ́n ṣó fíìmù oríṣiríṣi ṣé ìjọba ti fún yín lẹ́tà tẹ́ ẹ̀ retí látogún ọdún tó ti ń pa Yorùbá tẹ́ ẹ̀ dìde ó ṣe bẹ́ẹ̀ sí ṣé àwọn ìjọba yẹn ti fún yín lẹ́tà àwọn tẹ́ ẹ̀ retí wọ́n ti fún yín lẹ́tà ti fún yín wáyé tó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́ kájẹ́ bá ọmọ yín ṣe ìlígù ni kájẹ́ bá ọmọ yín ṣe kiri it is illegal because wọ́n ti legalize wọ́n ti fún yín lẹ́tà yẹn pé ẹ jáde ẹ̀yin tẹ́ ẹ̀ retí látijọ́ ìlú yẹn tẹ́ ẹ fi fi ti ń gbọ́ pé wọ́n jí àwọn èèyàn gbé wọ́n pa ọmọ Yorùbá ẹ̀ tẹ́ ẹ fi kúrò ní ànàpàdé àtẹ̀jókòó sí tẹ́ ẹ fi command àwọn 50 million ọmọ ogun tẹ́ ẹ ní sorry 5 million ọmọ ogun tẹ́ ẹ sọ pé ẹ ní ṣé 5 million náà 50 million tẹ́ ẹ mọ̀ iye tán pè mọ́ 5 million 50 million ṣáà ní àwọn ọmọ ogun yẹn ẹ̀ command wọn gbogbo láti 2021 tá àti rí anybody gbèjà wa mọ́tọ́ ti gbégbó o gbàtẹ́ ti rí pé wọ́n ti gbégbó o gbà níṣẹ́ ló dẹ̀ yẹ kẹ́yìn gbó wọn tó wá ń dẹmọ yìí ṣé dẹ̀ kẹ́ kó wọn síta ń gbà yẹn. One, OPC was registered. It was recognized by government. So kò sí tẹ́yìn ṣe tó wà ní illegal. So yẹ kẹ́ bọ́sítà ní gbogbo ìgbà yẹ kẹ́ máa gbèjà wa. By now, kódà tí mo bá dé gbogbo ní lẹ́nu ọ̀rọ̀ torí àti bá wà used to ìgbèjà tẹ́yìn gbèjà wa. But you refuse to do that. Ẹ wà nù yàrá yín ẹ wà nù comfort zone ẹ wà gbádá funfun kiri ẹjọ́ yẹ agbọ́pàá. Ẹjọ́ yẹ lógun ojó àrí àgbà adíkúyẹrí. Bọ̀ síta ẹ̀ bá máa jà kọ́kọ́ àwọn ọmọ yín tó wá kalẹ̀ sí kó wọ́n bọ́sítà. We don't see their impact, we don't feel it. Àmọ́ pé ẹ̀ exist. Party lẹ́yìn kan lọ kùrà tọ́dẹ̀ pa Yorùbá lọ mẹ́sàn-án mẹ́wàá ẹ̀ kàn lọ party from one party to the other. A máa ní lọ́dọ̀ àwọn kódà bí táwọn ọba jókòó sí ẹlẹ́dì láti jókòó sórí àpèrè ọba pàápàá bí táwọn ọba wa fẹ́ dé. What else? Àwọn tá a kàn yín fún famous fún nìyẹn. We don't know you as jagunjagun and mark you your people usually selling that ààrẹ tàwọn oníṣẹ́ ààrẹ tó máa wọgbó gbogbo ààrẹ tó ti ṣíwájú Agbádá nọ́mbọ̀ Abíọ́lá Agbádá elékan Agbádá là ń gbọ́ ẹ̀dẹ̀ máa tún sọ àwọn kan ti kọ lẹ́tà síjọba wọn ti approve láti 2021 lẹ́tí kí bẹ́ẹ̀ kọ lẹ́tà síjọba wọn approve ẹ wá dó ti lẹ́tà yẹn títí nígbà tí ọ̀ ní wá fún ìlú ẹkùn ní 100 million tó fún ní loss tá a gbọ́ pé Aláàfin náà lọ́wọ́ sí tọ́tún fún ẹkùn lówó the next state àdè máa rí lẹ́yìn ẹ̀ níṣẹ́ làwọn ọmọ yín lẹ́kùn wọn síta ẹ̀yin náà fẹ́ 100 million ti àbí aláìkò yé mi kò yé mi ìjọ fídíò yẹn tó ti kù lọ́gbọ́n kọ́ wá bíbá ní o wọ́n pa ó ààrẹ ẹ̀yẹ kọ́ mi àwọn fídíò yẹn kọ́ ẹ tún wà gbẹ̀tọ̀ ẹ̀ tún bá wọn lè ọ̀ṣọ́ṣọ́ gbélé lé o ẹ̀yà jágbọ́. wọ́n pé wọn ní pé lọ Ọlọ́run jagunjagun yàtọ̀ sólú ọdẹ ẹ̀jẹ̀ tó ń bọ̀. ẹyọ ọmọ OPC ti fi lànà bẹ́ẹ̀ mo sọ fún yín OPC lọ́nà OPC ti bá Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ló mú ọfẹ́ o bẹ́ẹ̀ lórí. àwọn òdó yàwó àwọn òdalẹ̀ o àwọn òdẹ̀gbà yálàyà àmọ́jú oore tó bá fẹ́ jagun re tẹ̀pọ̀n lọ́yàtọ̀ sọ́sùn jagunjagun yàtọ̀ sólú ọdẹ ẹ̀jẹ̀ kan mọ̀ ọ́sọ́ gbọ́ ọdún ìbáyìí kó tó wà mọ̀ gbé wá sówó ọmọ àlùbáríkà ìkúbálẹ̀ ọ̀rọ̀ arówó náà kárájé jẹun. Anything they will say wọ́n máa compare gbogbo dẹ̀ láyé tiwọn. Àwọn táwọn dáhùn ẹ̀ níbi tí gbogbo ti tọ́ kámẹ́rà tó wá ń dá Gani Adams ló ń pẹ́ bàbá Gani Adams àbí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìkan káàkiri tó sọ́jọ́ kan ni pé ẹ pè mí lé àfẹnujáwáyà òfẹnu gate sọrí ti bá délé rẹ̀ ìfẹnujáwáyà lè rẹ̀ kúlókúló táwọn èèyàn fi ṣe skit gbà ẹ̀. Oríṣiríṣi orúkọ lẹ ti pè it doesn't have time for you. ìjọ Wednesday tí mo délé ẹ̀ ní tí mo tún bá gbòòrò tó ń ṣe kọjá bẹ́ẹ̀ wọ́n gbé máàpù báyìí máàpù gbogbo lẹ́yìn Yorùbá wọ́n gbé báyìí tí wọ́n strategize lórí boni bíbá ìnigbó wa ibi ìnigbó wa àwọn tó rẹ́dí láti ṣe nǹkan àwọn tó jẹ́ pé ààbò lẹ́yìn Yorùbá ló jẹ wọ́n lógún they believe after humanity every other thing comes bẹ́ẹ̀ tẹ́ ní owó yẹn lẹ́yìn bá dín náà tẹ́ kó wọn sí kàńsìn kọ́ọ̀dì náà wá ní kó pè ní àgbẹ̀ abẹ́ máa rí lọ́ọ̀tì OPC bẹ́ẹ̀ kẹ́ lọ rí lọ́ọ̀tì OPC lọ́sùn kọ́ọ̀dì náà lè bí ní kẹ́lẹ̀ délé ọ̀yọ́ àfihàn ni kẹ́lọ kíkó náà sọ pé fún OPC tuntun the new bóyá the new OPC kìíní àbíbọ̀ bẹ́ẹ̀ ní ok OPC fighter bóyá kẹ́lẹ̀ ní OPC fighter kẹ́yìn náà wá gbé lọ sọ́sùn because ọlọ́ lọ́ọ̀tì ìlú ẹkùn lọ́sùn ni wọ́n dẹ̀ mọ̀ pé a kì í kọjá níwájú ìta ọba kámákọ̀ọ́bà níbo ló ní kò dé ọ̀dọ̀ Ọọ̀ni lọ torí bóyá kọ̀ ní ti fóun lówó kò tí ẹ̀kọ́ pọ̀ ní máa fóun lówó ó lọ láti lọ kí bàbá pé bàbá kẹ́ ẹ pẹ́ láàfin o
àwa lọ́ọ̀jì ìlú ẹkùn ní Ọ̀ṣun state yín o kódà mo gbọ́ lẹ́nìí pé lánàá pé ìlú ẹkùn kan ti dé àwọn ọmọ Yorùbá Delta wọ́n ti pè wọ́n ti lọ́ọ̀jì ìlú ẹkùn Delta state mo ní definitely àwọn ọmọ Delta sì kan believe pé Yorùbá làwọn ṣé mọ̀ pé Ẹdó àti Delta ṣé mọ̀ pé ilẹ̀ Yorùbá ní àwọn méjèèjì ṣé mọ̀ pé Yorùbá side wà ní wọn ẹ máa gbórúkọ tán pera wọn náà Ọmọtúndé wà nínú ẹ̀ tẹ́ máa gbọ́ Ọmọtúndé mo ti gbọ́ rí àwọn kájọ gbélé ńgbà yẹn Àánú Olúwa Ọmọtúndé Bámidélé Bámidélé and their Deltans wọ́n ti lọ́ọ̀jì ìlú ẹkùn Delta náà so ti kárí tó ti kárí ni tó ti kárí ilẹ̀ Yorùbá ni tẹ́ bá lẹ̀ láwọn ọmọ ogun tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ fi ran àwa Yorùbá lọ́wọ́ táwa lẹ́nìkan tó dìde tó ń gbèjà àwa Yorùbá táwọn èèyàn ní wá dìde tó bẹ̀ sí ní tákù ẹ̀ Ọlọ́run á gbèjà onítọ̀hún Ọlọ́run á gbèjà ẹ̀ so gbogbo ìtẹ́ ìṣe gbogbo fíìmù tẹ̀sẹ̀ ìṣó yìí ẹ ó ti late mercy after death ni tẹ́yìn náà bá fẹ́ 100 million tí ẹ kọjá sọ́ṣùn ẹ jẹ́ kán rí yín dáadáa ẹ ṣó fíìmù yẹn kó pọ̀ kẹ́ wá kójọ kẹ́ lọ fún Ọọ̀ni ẹ wò wá sà àwa náà ti bẹ̀rẹ̀ ó yẹ gbogbo wa kẹ́yìn béèrè kò yé mi àwọn bàbá yẹn àwọn bàbá arúgbó àwọn bàbá tó Gani gan bí wọn rẹ́dì láti bá sòdodo ọ̀rọ̀ bókàn ọ̀rọ̀ yẹn ṣe náà tún attack bókàn ọ̀rọ̀ yẹn ṣe ni wọ́n tún attack ẹgbẹ́ ọmọ tí bàbá yìí bàbá àgbàlagbà yìí gbọ́ tó sọ. ọkùnrin kan sọ ààrẹ tó lọ tó jáde tó lọ jagun tó ń ṣe ọ̀wọ́n ọba táṣẹ wà lẹ́nu wọn gbà iná pàṣẹ fún ààrẹ pé ààrẹ o iṣẹ́ ta gbẹ̀ẹ́ fún ti dé o wá jáde báyìí o kò lọ ṣiṣẹ́ yẹn náà kò sí ọba ó dẹ̀pọ̀ ọba ò láṣẹ nísìnyí ọba ò láṣẹ lẹ́nu mọ́ ìjọba ti gba gbogbo àṣẹ wọ́n dẹ̀ ń sọ fún àwọn gọ́fúnọ̀sì pé kàn ṣiṣẹ́ yìí wọn ò lè ṣe o wọn ò ṣe òkè nígbà tó ń ṣe iṣẹ́ ààrẹ ni kó wá jáde ǹjẹ́ ta bá jáde tí nǹkan bá tó ṣẹlẹ̀ ń bẹ̀ ṣé òun ní sọ pé òun ní ṣáàjù ààrẹ fún murder case àbí pé ó pààyàn àbúṣe kínní ó dẹ̀ sọ pé àṣẹ wá látọ̀dọ̀ wọn kí a fẹ́ ṣe tẹ́ bá ní OPC ògbìyànjú àgbẹ̀ tó lámẹ́ta yìí. ààrẹ sọ wípé gbogbo gómìnà southwest gbogbo south wa bíbà southwest wa pé kán bá president sọ̀rọ̀ kán fún wọn ní àṣẹ kán fún wọn lápòvà pé láàrin oṣù mẹ́fà àwọn ò ní gbọ́ nǹkan tó jẹ́ bandit nílẹ̀ yìí wọ́n sọ láti bí oṣù mẹ́fà ààrẹ ti repeat ẹ̀ kò sí nǹkan tó ṣe o ẹkọjọ wa sọ fún mi gbìyànjú sọ̀rọ̀ bàdó la fẹ́ sọ ni nígbà tí ọlọ́pàá ṣe tó rí ṣe àwa ti Kòròdú pẹ̀lú àṣẹ ọ̀gá wa òun la mọ ẹsẹ̀ tá gbé tọrọ bàdó tó fi wọlé déní ọ̀gbúrò bàdó mọ̀ ń kòdù ó wà káàkiri lóríṣiríṣi nǹkan ṣé security ìlú lọ́wọ́lọ́wọ́ yìí àdéhùn ọmọ kan tán wá láti ilẹ̀ Fúlàní lọ́hùn tán wọ̀lú tán ní ìwé tán ní kankan wọ́n dẹ̀ lọ kó wọn bí tán kó wọn sí tán ní ń lọ àwọn ń ṣiṣẹ́ pé àwọn ń ṣiṣẹ́ pé kéèyàn máa pariwo ìṣègbàjẹ àìmọye tó gbé àwọn ọlọ́pàá àwọn ọmọ ọlọ́pàá ni àwọn ọmọ fún ìjọba so àwọn ń ṣe pé àwọn camouflage gbẹ̀tọ́ bá dàtí kò ṣuṣu fúrọ́là kí ìjọba kó tẹ̀ kán gbéṣẹ́ yẹn lẹ̀ kán sọ pé wọ́n sáyẹ̀nsì kán wo àwa àti bandit kán wò wá àwọn òní kò sí bandit ọlọ́run á jù wọn lọ ọlá pé ilẹ̀ Yorùbá la wà. oríṣiríṣiríṣi tí wọ́n dánwò yẹn Gani Adams náà wá sọ̀rọ̀ right up àwọn orí bí tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òun pẹ̀lú Sunday Igboho àti ìwé ẹ̀gbọ́n. Ààrẹ Ìbà Gani Adams breaks silence, says he has nothing against Sunday and ìwé ẹ̀gbọ́n but rejects personal attack. The Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land, Ìbà Gani Abiodun Ige Adams, has broken his silence amid growing criticism on social media, insisting that he has no personal grudge against Sunday or the Iruekun Security Network. Speaking during the celebrations of the Ifa festival organized by the Olokun Foundation, a non-governmental organization dedicated to promoting the cultural heritage of the Yoruba people, Adams said he welcomed the establishment of more community-based security outfits to tackle insecurity across the Southwest. Ṣóòtọ́ ni kó welcome ẹ̀ ṣóòtọ́ ni because ìwà tó ń wù tá à ń rí ìsọkúsọ tó ń sọ lórí ìlú ẹkùn kó fi jẹ́ ká mọ̀ pé n tó sọ irọ́ ni
He doesn't welcome anything. According to him, the region needs as many credible security organizations as possible to protect lives and property from banditry and other criminal activities. However, he warned that such initiatives should not be used to undermine the sacrifice and achievement of those who have spent decades fighting for the Yoruba cause. Ṣùgbọ́n o, kì í ṣe pé kẹ́ wá dágbé yẹn lẹ́tàn, kẹ́ máa fi tákù àbí kẹ́ máa fẹ́ fi tẹ́sítà àwọn tá àti ẹ̀sìn tì ló mọ́lẹ̀. Nǹkan tí Mongo Park sọ ni, onígo Mongo Park ń tó sọ ni. Ó dẹ̀ gbé wẹ́pọ̀ ẹ̀dẹ̀, ó dẹ̀ fẹ́ tẹ gbogbo àwọn tá àti ẹ̀sìn tì mọ́lẹ̀. Wọ́n tẹ̀ yín mọ́lẹ̀, wọ́n ní kẹ́ má ṣiṣẹ́. Ẹ̀yin ní kẹ́yìn náà rẹ́dì láti kó àwọn ọmọ ogun yín tẹ́lẹ̀ ní kẹ́ kó wọn síta. Kọ́bẹ̀sì ní ìjà fúnlẹ̀ Yorùbá. Tó bá jẹ́ pé ẹ ní inú tó dáa ni, tí ìbá ṣe pé ìjà àgbà kì í tán èmi ju ọwọ́ ojú mi tẹ̀ ń bá kiri. Tọ́sọ̀ ní Yorùbá ní pé àjú wọn ò ṣe wí lẹ́jọ́, ìjà lára ò tán bọ̀rọ̀. Ká ní kó má sí yẹn tẹ̀ ń ṣe, ìjà lára tẹ̀ ń ṣe. Ó jẹ́ pé ẹ ṣe nọ́mà, ká lẹ ṣe nọ́mà, kẹ́ ẹ má ṣe ìjà lára ni. Dípò ó ṣe bẹ̀rẹ̀ kó lé. Mo sọ ní jẹta àbíjọ́ wà láì kò lè rárá. Lẹ́ni tí inú ẹ̀ bá dá tó dẹ̀ láníyàn tó dá sọ́mọ làkejì. Àbúrò mi, Ọlọ́run ti ṣe òun máa bọ̀. Ọ̀yà ìtíwọ̀ náà dálẹ̀ yìí. Ọ̀yà ó máa compliment OPC yín ni. Nǹkan kan ṣó làwọn afẹ́kẹ́ mú jáde. Ìtafẹ́kẹ́ mú jáde ní ààbò fún ìran Yorùbá. Ìtafẹ́ nìyẹn. But ẹ̀yin lẹ́sọ̀ di fracas. Ẹ̀yin lẹ́sọ̀ di competition. Ẹ̀yin lẹ́sọ̀ di pé ọmọ ìdí ọ̀ṣà ìwà àgbọ́dọ̀ àwa náà gbọ́dọ̀ gbapò lọ́wọ́ ẹ̀ rárá. Kó sẹ́ni tó ń dupò, kó sẹ́ni tó fẹ́ fún yín ní accolades. Akọ̀ máa yìnyín ni, a máa fẹ́ lu yìnyín pé àtò àwọn ẹni yóò lọ ṣe dáadáa fún wa nílẹ̀ Yorùbá. Yorùbá dẹ̀ máa mọ̀ yìí. Nobody tí wọ́n bí kú kó jáde síta kó máa wá fẹnu àtẹnu office of the Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn tó ti jẹ́ past, kò sẹ́nikẹ́ni tó fẹnu àtẹnu wọn nínú ọmọ Yorùbá. It's a respectable office. But unfortunately, ẹ̀yin lẹ́jẹ́ lẹ́sọ gbogbo ẹ̀ dídákúdá kalẹ̀. You are the worst Ààrẹ Ọ̀nà Kakanfò. I must confess to you if you don't know. You are the worst of them all. And making you Ààrẹ Ọ̀nà Kakanfò, to me, it was a mistake. One, you are not even qualified because you are not Yoruba. You were born in Arigidi, but you are not originally from Arigidi. You are a Tapama. Not to mess of one now. So you don't even fit that office. And that is why you don't know the importance. That's why the Yoruba family told you, if everybody feel, they want to go. There was a time that Ifo said that office is higher and bigger than any other. Ẹ̀ṣẹ̀ tó ṣe àwọn ọba yẹn pọ̀ torí gbogbo ọba wa fín. Èyí tí wọ́n torí ẹ̀yọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni kò dáàbò bò generalismo olórí ológun tó ń ṣíwájú ogun. Wọ́n lórí ogun kò ní gbẹ̀yìn ogun, dagundagun ló ń bọ̀. Ẹni ológun tó bá dìde nílẹ̀ Yorùbá yìí, wọ́n da ẹnu yẹn kọ́ da Ààrẹ Ọ̀nà Kakanfò ló yẹ kó wà. Bọ́ tí ààrẹ bá ti wá di ẹni tó jẹ́ pé òun gan ló ń dẹ pápẹ́ kú sílẹ̀ fún ẹnikẹ́ni tó dìde bí ológun nílẹ̀ Yorùbá. Kí ló kù? Mo gbọ́ lẹ́nu Dáúdà ni tó sọ specific number of DSS tó wá sílé Ìgbòho. If you have no full knowledge of àwọn tó wá, how would you know the specific numbers àwọn tó wá? Because they planned the move together. Because they planned they executed it together. If care is not taken, bóyá ni Dáúdà kò sínú àwọn tó lọ bẹ̀. Because wọ́n go more specific numbers àwọn tí wọ́n lọ sílé Ìgbòho tó lọ ìfẹ́ ìdílé Ìgbòho 2021. Ló ṣe máa ń tẹnu mọ́ pé Ìgbòho bá fẹ́ǹsì sá lọ ni. Because wọ́n mọ ọdún bá wọn ṣe barricade inú ilé ẹ̀yẹ. Olórin kan ní iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé iṣẹ́ Ọlọ́run ní bí Ìgbòho ṣe escape. Nípa pẹ̀tẹ̀dẹ́lẹ̀ fún. Ọlọ́run ṣe mọ̀ọ́mọ̀ padà lọ mú Ìgbòho wá kó wá jẹ́ pàṣán lọ́dọ̀ fi nínà iná lọ́wọ́ ẹ̀. Àbúrú tẹ́ ṣe ló padà dàdó yín lórí. Listen, ẹ ti ń wọlé kò sẹ́ni tó gbóhùn yín mọ́. I must confess to you, people are not even ready to listen to you. Gbogbo fíìmù bá mọ̀ yín show that show so far ẹ lọ gbogbo comment tó wà orí Facebook kò ti download wọn ẹ lọ gbogbo comment tó wà lórí ẹ èpè náà ṣe fún yín èpè. People are wise now. Mo fọlọ́ búra ìka tẹ́ ẹ ṣe fún Ìgbòho lọ́wọ́ wá fi yẹ ẹ̀jẹ̀ yín padà. That's why tẹ́ ẹ fi relevant. No amount of slandering pinni kan tó ń kẹsàn lórí ayé ò ní gbà.
ẹ bá wo wọ́n máa tó dalẹ̀ Yorùbá ẹ kà kéde kìíní kan àwọn 30 years sí láti 50 years àwọn gbogbo yẹn campaign after death after election campaign after election gbogbo ìrìn tí ìlú ẹkùn rìn à ń rí gbogbo ìrìn tó ń rìn à ń rí ìfẹ́tẹ̀ ẹgbọ́n tó ṣẹlẹ̀ sí wọn ní Kwara State nísìn 176 èèyàn mú fọlọ́ búra bóyá wọ́n ti fi 55 million bẹ̀ wọ́n tó gbà ó àwọn ẹbí àwọn tó jí gbé yẹn wọ́n ti lọ wá 55 million wà tó gbà ó wọ́n nìkan bọ̀ gbà mí sí nígbà tí ìjọba bá wọn dá sí system tí wọ́n lò fáwọn ọmọ yáwọ́ta ó ní wọ́n lò fáwọn ilé náà sí wọ́n tó káwọn ọmọ ọlọ́mọlẹ̀ gọ́fìmẹ̀ntì sọ wọn náírà àdìjọba tí jíyàn gbà máa jẹ́yàn tí yín náà kọ́ wà kútú wẹ́jà máa bá wọn máa jí wọn gbé padà ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ní nísìn ojú fún ojú they release odidi 176 tí kò ò bá lọ sí Kwara yẹn tọ́ọ̀ lọ ṣe gbogbo tán ṣe yẹn tọ́rọ̀ dá ní gbogbo ṣe dá táwọn ọmọ káyà máa jáde síta tọ́ wọn ń pariwo páwọn èèyàn àwọn 176 ni wọ́n ti jí pé nígbà tẹ́ ní kí gbogbo máa bàbá náà ṣe bá rí wọn gbà ìjọba gbọ́ ìjọba dá sí kò pé 2 weeks o wọ́n ti release àwọn ẹni yẹn àti tó bá jẹ́rú sísítẹ́ẹ̀mù ìkọ́dà ó ṣe irú fíìmù ìgbà ibi gbòó kan bá wa ṣó ó ti tó wà ẹ̀yin wá rí dínkù gbogbo effort yẹn aka ọmọ yìí jáde sí ọwá ṣó fíìmù àti àgàgà kẹrẹ àjọ bẹ́ẹ̀ lẹ́tí máa lọ bẹ́ẹ̀ we are not fools we are not fools you can fool us you can fool some people always but you cannot fool everybody every time never you can fool some àwọn tó ń jẹ lábẹ́ ẹ lè máa fún wọn gbogbo gbà àwọn yẹn lè máa lajú bá ti rí ẹ̀yìn bá sọ gẹ̀dẹ̀ sọ́bọ̀ ọ̀bọ̀ máa fẹ́ ṣeré gbogbo gbà ni torí kò ní làákàyè ju ọ̀gẹ̀dẹ̀ yẹn lọ òun àwọn tẹ̀lé yẹn wọn làákàyè ju tán ní jẹ lábẹ́ yín lọ àwọn tó ń gbọ́n nínú wọn tó ń gbọ́n lójú wọn là làwọn tó ń kúrò bẹ́ẹ̀ ọ wò pé irú ẹkùn ní kọ̀ọ̀rẹ́ tó láti wá irú ẹ̀ láti wá eléyìí ṣe ń tà ń fẹ́ ẹ̀dá lọ́jọ́ ìwọ̀n adẹ̀sọ fún òun náà kó fún ẹ̀ brain àwọn tó ń kúrò níbẹ̀ tó ń kúrò ní OPC tó ń wá yẹn pàápàá jùlọ tó wá látọ̀dọ̀ Gani àbá tèmi gan ni kó má gbà wọ́n kó padà sọ́dọ̀ Gani àbá tèmi nìyẹn àfi ìdèkà swear allegiance ní gbogbo ọ̀nà táwọn bá ti dálẹ̀ kan báyìí ní kò ṣẹlẹ̀ sáwọn àwọn kúrò tọkàntọkàn ni àwọn wá jọ́ yẹn ní tòótọ́ ó Ìgbòho dẹ̀kọ̀ náà jọ́yìn irú ẹkùn ni wọ́n wá jọ́yìn nígbà tó ní pé irú ẹkùn ṣòdodo irú ẹkùn gbèjálẹ̀ Yorùbá tòótọ́ ẹwọ́n ní ìrètọ́ bí Ìgbòho tiẹ̀ participate directly bẹ́ẹ̀ tó ti kó ní ìrèbá wọn gbogbo 176 yẹn they are torn now ikú òpá kankan nù wọn whereas àwọn Fúlàní yẹn ní condition tí wọ́n gbé àwọn ẹbí tí wọ́n bá wọ́n owó tán ní káwọn wá àwọn máa fẹ́ àwọn obìnrin tó dọ́mọdé inú wọn ọmọ kan wà tí BBC tó lọ interview bábí show lady yẹn a sì máa ṣe fídíò mi tẹ̀ máa wò lọ́la lágbára ọ̀lọ́ ẹ̀wọ̀ irú ọmọdé yìí ìbáwá náà tí Fúlàní máa fẹ́ wọ́n ti plan ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti sọ fáwọn ẹbí wọn àwọn tó dọ́mọdé inú wọn àwọn máa fẹ́ wọn tó bá dẹ̀ ti fẹ́ wọn wà lẹ́ẹ̀ lè rí wọn láíláí because wọ́n máa pé wọn kiri ní ìtọ́ máa fẹ́ lọ Maiduguri ìtọ́ máa fẹ́ lọ Gombe ìtọ́ máa fẹ́ lọ Katsina ó parí wọ́n dà wọ́n lú ẹ̀ lè rí wọn mọ́ wọ́n wá sọ pé àwọn tó kù táwọn ò lè fẹ́ àwọn máa pa gbogbo wọn ni nígbà tí Ìgbòho lọ káwọn ọmọ lọ ní yarí pé kí Ìgbòho má wà mọ́ ló di tá a gbọ́ gbogbo nǹkan yìí ni wọ́n fi rìsíìtì owó tán sọ̀kan wá wọ́n dáṣe lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni tí Ìgbòho ò bá lọ kọ́rọ̀ yẹn di wàhálà àwọn ọmọ ilé má ti jáde dọ̀la wọ́n lè má ti jáde di ọ̀la wọ́n lè má ti jáde dọ̀la ẹ máa jáde ẹ máa bú wọn ẹ máa sọ̀rọ̀ sí wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa nílẹ̀ Yorùbá ká tọ́ lọ ní ìtara wa inú mi dùn ṣé ok ẹ jẹ́ ká accept OPC náà ti bẹ̀rẹ̀ tiwọn àbí ṣe rí kò le ẹ jẹ́ kó OPC máa ṣe tiwọn lọ ní ibi táwọn wà kí Ìgbòho náà máa ṣe tiẹ̀ lọ àtàwọn security tó kù tán gba ti Ìgbòho kí wọ́n jọ pawọ́pọ̀ kán máa ṣe tiwọn lọ níbi tán wà òjò bẹ́ẹ̀ lọ so àbòfin wà nílẹ̀ Yorùbá sí dáadáa ni èyí tí Ìgbòho bá lè ṣe tí àwọn other security bá lè ṣe OPC bá wa ṣe ẹ wo ìgbà tí ọ̀rọ̀ wákìlì ṣẹlẹ̀ àwọn lẹ́yìn Ìgbòho ló discover wákìlì Ìgbòho ló jẹ́ ká mọ̀ pé ọ̀kan jẹ́ wákìlì bọ́tà ló lọ mú wákìlì àwọn ọmọ OPC bó ṣe yẹ kó rí nìyẹn gbà yẹn kò sí pé nìkan àtàkẹ́ nìkan nínú gbogbo àwa Yorùbá pátá inú wa ló dùn tinú tó kódà ìṣẹ́gun dé bá Ìgbọ̀ngàn nígbà yẹn but unfortunately ó kàn di pé competition wọ̀ ni ló di nǹkan tí ó di faction
kò yẹ kó jẹ́ faction. Ẹ máa rí gbogbo fíìmù dẹ́ ìṣó yìí ẹ gba editor tó dáa kọ́ bá yẹ edit ẹ̀ dáadáa ẹ bá fẹ́ tú ẹ kí Yorùbá gbàgbọ́ gan ẹ wá inú gbogbo gangan lọ ẹ lọ sí Ọ̀yọ́ National Park kẹ́ ẹ wọ bẹ́ẹ̀ kẹ́ ẹ wọ Ọ̀yọ́ National Park wọ́n gbé sẹ́yìn báyìí kárí ibi tó gbé sí pé this is Ọ̀yọ́ National Park kẹ́ ẹ náà wọ bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ o àwọn àjẹ tàbí kẹ́ ẹ wá dùgbò kìjìkìjì kan ẹ ló gbó bí tẹ́ ẹ ṣe ṣe àwọn àbọ̀ wà tábọ̀ pé fíìmù lẹ̀ ṣó original ọmọ ogun ẹ̀yin náà wò ẹ̀jẹ̀ bu wálẹ̀ pẹ̀lú ẹ̀kẹ́ wo ìlú tó pè ní ìwé ẹ̀kún kò ṣe fi lájà lọ́wọ́ ẹ bá fi kú wo ló oya confam ẹ wà àwọn ọmọ ẹ wà àwọn voice mi ẹ bá ṣe wọn. Thank you.